àsìkò láyé Chief Dauda àsìkò láyé ó ti fọ́gbà yànga o. Chief Dauda ó ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ìṣókì o wọ́n ti fáwọn OPC lésì o. Àwọn OPC tán náà wò rí Sunday Igboho ṣe bóyá kán lọ lo gíláṣìsì. Dauda àsìkò láyé àjẹ ti fẹnu yíyin Sunday Igboho nígbà kan ó shock everybody o ó shock èmi náà wípé ẹ ti fi ẹnu yìnyín tẹsọpàdé ògún lẹni ẹ ti fi sọpàdé gún nígbà kan nípa olóyè Sunday Igboho mi mọ̀ pé ẹ ti kí Sunday Igboho rí ṣé ká wá sọ pé onírọ́ nìyí ni àbẹ̀wò ní kéèyàn sọ̀rọ̀ lẹ́nìí kó tún lọ́la kó tún yẹnu padà wọ́n ní ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ó ní iye ọmọlúàbí àṣẹ ti pọ́n Sunday Igboho létí títí tẹ́ ti ròyìn iṣẹ́ tó ṣe rí Yorùbá fàálẹ̀ o Ọlọ́run ò ní jẹ́ ìṣẹ̀yìn àwọn ọmọ Yorùbá wọ́n wú fídíò yẹn jáde ó lọ́ọ̀gì gan o àwọn apilẹ̀ ẹ̀ fún yín ẹ já wọnú agbami ètò Yorùbá Wuyi lórúkọ tèmi o ọmọ tí ò lápọn let's go ẹ wá lọ bí bàbá Dauda ṣe yin Sunday Igboho wọ́n ti jẹ́wọ́ o Ọlọ́run Chief Dauda àsìkò láyé wọ́n jẹ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n jẹ́wọ́ bí àwọn OPC ṣe ń para wọn tó fi wá kan olóyè Sunday Igboho gbogbo ẹ̀ máa wọnú fídíò yìí nǹkan bẹ́ẹ̀ wá ìṣẹ̀lẹ̀ ẹ wọlé ayò kẹwọ́ mọ́ o ẹ wọlé ayò kẹwọ́ mọ́ ẹ wọlé ayò kẹwọ́ mọ́ o ẹ wọlé ayò kẹwọ́ mọ́ àyíbálẹ̀ ayò láìkún ẹ wọlé ayò kẹwọ́ mọ́ you don see Igboho ṣé you don see Adisa you don see Igboho ṣá ẹ ní rí Igboho kẹ gbà tẹ ẹ nídìí glasses ẹ wá dé ẹ nídìí ẹ lè ra o ẹ bá mi invite àwọn ọmọ kéékèèké àwọn OPC tí wọ́n ẹ̀ṣẹ̀ ń jáde lénìí tí wọ́n ń bólóyè Sunday Igboho ẹ ní òsì Ààrẹ Ọ̀nà Kakanfò Chief Dauda Daure ó ti fún wọn lésì àwọn ayé tòálẹ̀ ọmọ Yorùbá Ọlọ́run má jẹ́ ìṣẹ̀yìn àwọn èèyàn nífẹ̀ẹ́ Igboho wọ́n nífẹ̀ẹ́ ọmọ Adéyẹmọ ìṣà I am very sure pé fídíò tí mo fẹ́ show fún yìí tí ẹni tó ṣe fídíò yìí oh my God can I prophesize tí ẹni tó ṣe fídíò yìí tó bá rí fídíò yìí ó máa ṣọ́ọ̀kì ẹ̀ wípé ó lè bọ́ síta the same way tó ṣọ́ọ̀kì èmi Yorùbá Wuyi wípé àwọn ọmọ Yorùbá kan lè wo fídíò yìí jáde that same way ló máa fi ṣọ́ọ̀tà láìsí ẹ̀yin tẹ́ ń wò mí náà ẹ ní bílíìfù ẹ o wípé lẹ́ni tí wọ́n sọ pé àwọn orí tí Sunday Igboho ṣe ẹni tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi sí Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe lè bílíìfù pé ó sí Ààrẹ Ọ̀nà Kakanfò yìí ó ti fi ẹnu ẹ̀ yin olóyè Sunday Igboho nígbà kan rí ẹ bílíìfù ẹ máa wo fídíò ẹ̀yìn ẹ̀ èmi náà bílíìfù gbà tán sọ fún mi Ọlọ́run ṣùgbọ́n gbà tán mú wá fún mi fídíò yẹn ó lé ní 50 minutes mo kàn ra bá yín gé díẹ̀ wá ni tẹ́ bá yẹ share fídíò yìí sí tẹ́ yẹ comment sí tẹ́ yẹ thumb up tẹ́ ṣe gbogbo ẹ̀wọ̀n tẹ́ bá wá subscribe tẹ́ yẹ káwọn èèyàn rí pé àwa ò ní fi gbà kan bọ̀ kan nínú lórí ètò Yorùbá Wuyi yìí tẹ́ bá ní ìdí ká mú fún fídíò ẹ̀ wá a máa mú wá fún yín ẹ ní gbàgbọ́ wípé this same òsì Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń bú olóyè Sunday Igboho lẹ́nìí ó ti fìgbà kan gbé olóyè Sunday Igboho tó pọn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ padà ṣàlàyé Ọlọ́run má jẹ́ kí èmi àti yín jẹ ìyà àìmọ̀dí Ọlọ́run má jẹ́ kí èmi àti tọkọtọmọ táyàtọmọ ká jẹ ìyà oníyà àṣẹ ìyà àìmọ̀dí ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ní Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà ń jẹ ó mà ṣe o kábíyèsí Ọlọ́run ìyà àwọn ọmọ Yorùbá kan ló fa gbọ́n mi sí omi òtó tí gbogbo àwọn OPC kékèké tí wọn ò jẹ́ nǹkan kan tó wọ́n fi ń sọ̀rọ̀ nísìn wípé àwọn mú Sunday táwọn mú dání báyìí táwọn fún
olóyè tí wá di kí ni kí fi wé náà tẹ̀ máa ń fún nígbà tí bí doll baby because doll baby nìkan lè máa gbá tí ò ní gbá yín padà tẹ́ bá gbá rọ́bọ̀tì á ṣá yín nígbà àrùn ẹ ní believe ẹ̀ wípé àwọn OPC àti OPC ni wọ́n ń jà tí wọ́n ń pa ara wọn OPC àti OPC ni wọ́n ń pa ara wọn tí wọ́n ń jà tí àwọn OPC kan wá lọ sí ọ̀dọ̀ olóyè Sunday Igboho òun ló bí Gòbè sílẹ̀ ló bí Mọ̀gánná ló bí Bìlísì nítorí pé ààrẹ wọ́n rí àwọn kan lọ́dọ̀ olóyè Sunday Igboho wọ́n dẹ̀ sọ pé wọ́n advice olóyè Sunday Igboho èmi kọ́ ni mo sọ o Dáúdà Dáwúré òṣì Ààrẹ Ọ̀nà Kakanfò ló sọ even in that video ìlérí burúkú yìí náà ni èèyàn ní bí ààrẹ kó ṣe kinní kan ààrẹ ṣe gbá ààrẹ ṣàwo even that video lẹ́tà Dáúdà Dáwúré ó ṣò lẹ́tà tó fi sọ pé lẹ́tà yẹn o ni wọ́n kọ ipò fẹ́ fi pa Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà yẹn ó ní ààrẹ ò tí di ààrẹ ńgbà yẹn o ó ní Ọ̀túnba Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀túnba Gani Adams ni wọ́n ń jẹ́ nígbà yẹn tí wọ́n ti kọ lẹ́tà yẹn and in that same letter Dáúdà ò dárúkọ olóyè Sunday Igboho sí àwọn OPC ẹgbẹ́ wọn tí wọ́n jọ ń bára wọn fa Mọ̀gánná tí wọ́n jọ ń jà tí wọ́n jọ ń para wọn kódà ò dárúkọ station tí wọ́n kó wọn lọ máa play video yẹn fún yín kò ní kí n ṣàlàyé díẹ̀ fún yín ni ṣé pé màá ṣàlàyé fún yín màá fẹ́ kẹ́yìn náà sọ tẹ́ ẹ bá rí nínú àwọn videos yìí tọ́n bá ní wọn ò rí nǹkan tí Sunday Igboho ṣe ẹ ra kọ́kọ́ play bí i 1 minute video nínú fídíò òṣì Ààrẹ Ọ̀nà Kakanfò ká wá play nǹkan tí Sunday Igboho 1/10 n tó ṣe then ká wá play fídíò òṣì Ààrẹ Ọ̀nà Kakanfò again ó long o ó ti lọ fàáfà ó ti lọ fàáfà ó ti lọ fàáfà sọ̀rọ̀ tiẹ̀ o òṣì Ààrẹ Ọ̀nà Kakanfò bá wa pa àwọn OPC yín kán wá wọlé ayọ̀ kán wá wọ ọmọ òṣì Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti fún àwọn ọmọ OPC lésì pé Sunday Igboho ṣe bẹ́ẹ̀bẹ́ Àdìsá Ọmọládìkún ó ló ṣe 10 ó ṣe 1000 ó láwọn dẹ̀ rí tẹ́ ẹ̀ bá dẹ̀ rí ẹgbẹ́ lè ná ó ṣe bó ṣe ó ṣe bí ó ṣe bó ti ó ṣe. Torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ó yá gbé kémi gbé ẹ̀yin tẹ́ ń wo show ṣé you don see Igboho ṣé you see Igboho abẹ́ rí Igboho ṣé rádìsá abẹ́ rádìsá wọ́n ní ká pawọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé kémi gbé ìwọ gbé kémi náà gbé wá ìtẹ́ ìfẹ́ gbé wá ìtẹ́ wò wípé kẹ́ fa Mọ̀gánná kẹ́ fa wàhálà ni ló máa help yín kó lè gbé yín débi kankan ó sì ó yẹ wá sọ fáyé wípé ẹ ti fẹnu yín ẹ ti fi yín Sunday Igboho ẹnu tẹ́ fi sọ pé adé ògún lè ní ẹ ti fìgbà kan sọ pé adégún o Sunday Igboho ṣiṣẹ́ takuntakun o ẹ confirm pé ẹ̀yin fún ara yín rí abẹ́ confirm ẹ jẹ́ káyé gbọ́ lẹ́nu yín pé confirm ẹ. àwọn yìí ni o. àwọn wo.
èmi fún alára mi mo tún wá ń fi àsìkò yìí mo tún fi sọ fún Chief Sunday Igboho gbogbo ara iṣẹ́ takuntakun tó ń ṣe nípa ilẹ̀ Yorùbá nípa Oòduà Nation. ẹni pé àwọn wo ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. àwọn yìí ni o. àwọn wo. èmi fún alára mi mo tún wá ń fi àsìkò yìí mo tún fi sọ fún Chief Sunday Igboho gbogbo ara iṣẹ́ takuntakun tó ń ṣe ẹni pé nípa ilẹ̀ Yorùbá nípa Oòduà Nation. ká tó tún play mi ẹ sọ lẹ́ẹ̀kan sí. àwọn yìí ni o. àwọn wo. èmi fún alára mi mo tún wá ń fi àsìkò yìí mo tún fi sọ fún Chief Sunday Igboho gbogbo ara iṣẹ́ takuntakun tó ń ṣe nípa ilẹ̀ Yorùbá nípa Oòduà Nation. ṣé mo sùn ni mo ti jí tí má tiẹ̀ ń sùn. àwọn yìí ni o. àwọn wo. àwọn OPC àti OPC tí wọ́n ń jà máa play video yẹn fún yín. àwọn OPC àtàwọn OPC ni wọ́n ń bára wọn jà tí wọ́n ń para wọn bí ẹran tí wọ́n wá mú tán tó reverse is the case tó wọ́n á dálé ọmọ Adéyẹmọ lórí. wọ́n ní ọ̀tá ọ̀rẹ́ mi ọ̀tá mi ni. nígbà tí àwọn Yorùbá sọ fún wa wípé ká má rẹrù ẹlẹ́rù ká fa tiwa dání. You don't tell me láti gang fight yẹ pẹ̀lú anybody. ọ̀tá tiẹ̀ ó lè jọ̀rẹ́ tèmi. ọ̀rẹ́ tèmi ó lè jọ́ta tiẹ̀. torí mi ò mọ ohun tó dùn yín pọ̀. ohun tó fa wàhálà tó fa mọ̀gán láàrin tẹ́fí dọ̀tá ara yín èmi ò mọ̀. So you don't expect me to pick malice on whosoever tí wà tí ẹ ní pantá. You never expect me láti bá ẹni tó ń bá ìjà jà. Especially tí mo bá tẹ́tí jẹjọ́ ọ̀rẹ́ tipẹ́tipẹ́ tí mi ò mọ tó wà láàrin yín. Táwọn èèyàn bá bólè Sunday Igboho tí n bá fún wọn lésì. Màá ti wò sọ́tún wò sósì, máa wo ṣàkọ̀tún ṣàkósí ẹ̀. Ṣé kìí ṣe pé wọn àti Sunday Igboho wọ́n jọ wà ní close range báyìí tẹ́lẹ̀. Mo jẹ́ máa sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ ṣàtúnṣe. Everything finish. Ṣùgbọ́n ẹ gbà kí ala fẹ́ ṣe sí. Ọ̀rọ̀ tí ń dọ̀rọ̀ ilé ẹjọ́ ó ti dọ̀rọ̀ kóòtù. Ẹ̀yin èèyàn mi ṣó kílẹ̀ ẹ̀. Ṣé ẹ gbọ́ lẹ́nu Dáúdà? Ó kílẹ̀ sí yín wípé Sunday Igboho ṣiṣẹ́ takuntakun. Ó ṣọ́ọ̀kì o. Ṣó ti kílẹ̀ ẹ̀. Ṣó ṣọ́ọ̀kì. Ó kílẹ̀ ẹ̀ ó dẹ̀ ṣọ́ọ̀kì. Ẹ sọ̀rọ̀ jàre. Ẹ fàjọgbọ̀n lọ́jọ́ Tuesday. Ẹjọ́ ẹ̀yin èèyàn báwo ló ṣe jọra wọn? Kò jọra wọn. So ẹ má jẹ́ kí àwọn kankan mislead yín. Tí wọ́n bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Oòduà Nation, kò sí bàbá Oòduà Nation tó ju Ààrẹ Gani Adams lọ. What? Chief Gani Adams, bàbá wa Akíntóyè, àtolóyè Sunday Igboho, àwọn frontliner Oòduà Nation yẹn. Kẹ́ tó tẹ̀síwájú, ẹ tún ọ̀rọ̀ yẹn sọ. Bàbá Akíntóyè, olóyè Sunday Igboho àti Gani Adams ni àwọn frontliner Yorùbá Nation, Oòduà Nation. Ẹ̀yin èèyàn mi. But this same man, these same people ni wọ́n condemn Sunday Igboho wípé kò sẹ́ni tó mọ̀ ní Yorùbá Nation. Ó ṣọ́ọ̀kì èmi náà. Ẹ tún sọ́sà. Ẹ fàjọgbọ̀n lọ́jọ́ Tuesday. Àwọn tó fàjọgbọ̀n ẹ mọ̀ bá wa sọ fún yín. Ẹjọ́ ẹ̀yin èèyàn báwo ló ṣe jọra wọn? Kò jọra wọn. So ẹ má jẹ́ kí àwọn kankan mislead yín. Tí wọ́n bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Oòduà Nation, kò sí bàbá Oòduà Nation tó ju Ààrẹ Gani Adams lọ. Sọ́álẹ̀ o. Chief Gani Adams, bàbá wa Akíntóyè, àtolóyè Sunday Igboho, àwọn frontliner Oòduà Nation yẹn. Ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Ẹ bá pàtẹ́wọ́ fún Igboho ṣá. Ẹ pàtẹ́wọ́.
ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. So Sunday Igboho ara àwọn frontliner Yorùbá nation ni. Ṣó ti yé yín? Ó ti yé mi o. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi. So kọ́ máa sá sí abẹ́ Oòduà nation kí wọ́n sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún gbogbo àgbáyé kí gbogbo ayé gbọ́ àwọn náà kọjá yìí wọn. So ọ̀rọ̀ tá a tẹ́ sọ nílẹ̀ rẹ̀ sìn ìjọba ti gbọ́ àwọn ọlọ́pàá ti gbọ́ so àwọn tó lẹ̀ kú wọ́n ti kó ọ̀rọ̀ s'Óṣogbo wọ́n wà lọ́dọ̀ ọlọ́pàá ń ṣe kéèsì lọ́wọ́. Ṣé ti gbọ́ àwọn tí wọ́n dẹ̀ kú àwọn wo ni wọ́n kú? Chief Dauda Asikolaye full video ló wà lọ́wọ́ mi o Ọlọ́run the full video ló wà lọ́wọ́ mi. Àwọn tí wọ́n dẹ̀ kú àwọn ọmọ Yorùbá tó Yorùbá OPC tó OPC àwọn tí wọ́n dẹ̀ kú wọ́n ti kó wọn lọ sí Òṣogbo. Àwọn ọmọ Yorùbá tí wọ́n kú ṣé ogun tẹ́ ẹ jà fún wa nílẹ̀ Yorùbá nìyẹn? Agbára tí ẹ fi pa tí àwọn ọmọ Yorùbá fi para wọn yẹn why tí ẹ bá wa kó agbára yẹn wọ inú igbó kí ló bá wa fi fèsì àwọn Fúlàní? Ẹ ṣe yẹn àbí ẹ ní ṣe yẹn? Ẹ ní ṣe yẹn. Àwọn tí wọ́n dẹ̀ kú ẹ sọ̀rọ̀ sókè. Anybody tó bá mọ CP Ọ̀ṣun state ẹ pé kẹ́ bèrè lọ́wọ́ ẹbí kí ló ṣẹlẹ̀ l'Óṣogbo kí ló ṣẹlẹ̀ n'Ìkirè wọ́n á ṣàlàyé fún nǹkan tó ṣẹlẹ̀. So ọ̀rọ̀ Ìkirè kì í ṣe ọ̀rọ̀ ìjà láàrin OPC àti Oòduà nation kan torí Oòduà nation náà ní OPC o. Ìgbà tó yẹ pé Oòduà nation ní OPC OPC ní Oòduà nation tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ yín we should take you for your word wípé a sọ̀rọ̀ èyàn tó máa ń sọ̀rọ̀ tí ò kí ń parọ́ mi wọ́n máa ń pè wọ́n tí ò kí ń figbá kan bọ̀ kan nínú tí ò ní sọ̀rọ̀ lẹ́nu kó lóhun ò sọ bẹ́ẹ̀ mọ́ lọ́la wá ìtẹ̀wá mú Sunday Igboho sọ́wọ́ nísìn wá ìtẹ̀sọ́ pé òun ló pa Bọ́lá Ìgè nísìn. Ẹ̀yin lẹ sọ lánàá pé Yorùbá nation àwọn ọmọ yín méjì ni wọ́n ń jà táwọn èèyàn bá fẹ́ kí n gbé fídíò yẹn wá wọ́n bá mi kọ sí comment section máa gbé wá. I have the full video with me. Àwọn OPC àti OPC ló ń jà tí wọ́n ń para wọn. Ẹ láwọn kan wọ́n fẹ́ sá sí abẹ́ Yorùbá nation. Ṣó lè Sunday Igboho máa gbà kí àwọn kan dó sí abẹ́ Yorùbá nation kó máa fi tápù OPC? Gbogbo rádì tá a ṣe pátá ẹ̀yin tẹ́ ń wò mí ẹ dákun bó lẹ ti gbọ́ pé ìjà ti ṣẹlẹ̀. Even many OPC wọ́n darapọ̀ mọ́ Yorùbá nation láti ṣe rally. Kó tó di pé wọ́n mú olóyè Sunday Igboho. Ṣé dídé tó wá dé ló wá fa wàhálà tẹ́ fi wá change ohun ni? Bàbá mi Ọlọ́run bá ń fọ̀run kẹ́ Ọlọ́run bá wa kẹ́ gbogbo àwọn òkú wa pátá má jà kánjú lọ bá wọn. Bàbá mi ní when your friend suddenly become your enemy. Bàbá mi ní he or she wasn't your friend before. He's just tired of pretense. Do we say ẹ̀yin fún ara yín láti lẹ̀ gan ẹ kì í ṣe ọ̀rẹ́ olóyè Sunday Igboho? You're just tired of pretense pé ó lè padà wọ ìlú. Yẹ kẹ́ gbé wàhálà yìí dìde. Chief Dauda Asikolaye ẹnu yín lẹ fi ń sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ mi kọ́ ni abẹ́mi ni mò ń sọ ni ẹ̀yin lẹ ń sọ ó yẹ sọ̀rọ̀ sókè. OPC náà ń agitate fún Oòduà nation but nǹkan tí ọ̀gá wa sọ ni wípé àwọn ò tí ṣe rally for now ṣùgbọ́n àwọn against àwọn tí wọ́n ń ṣe rally. So nǹkan tó ọ̀gá wa sọ ni wípé gbogbo nǹkan pẹ̀lú ètò ni tó bá tásìkò tí OPC bá máa jáde fún rally a máa jáde. So ọ̀gá yín ó lẹ́yìn ò tí ì ṣe rally nísìn
ṣùgbọ́n ẹ̀ against àwọn tí wọ́n ń ṣe rally tó bá tásìkò tí OPC bá máa bẹ̀rẹ̀ rally OPC máa jáde fún rally nígbà tẹ́ ẹ̀ against àwọn tí wọ́n ń ṣe rally kí ló wá bí àgbákò wá nísìn. This video was over 2 years ago. When you did this video, ó ti lé ní ọdún méjì tẹ́ ẹ ṣe fídíò yìí. Àwọn ayé ti wú jáde. Many videos. Tí ẹ̀yin OPC tẹ́ fi praise, tẹ́ fi applause olóyè Sunday Igboho. Ṣé ká sọ pé onírọ́ ni yín ni? Ọ̀rọ̀ ti wà ń court. Àmọ́ kò tẹ́ mi lọ́rùn Ọlọ́run. Kò wùn mí Yorùbá àti Yorùbá. Kò wùn mí bí Yorùbá àti Yorùbá gbé àwọn lọ court kò tẹ́ mi lọ́rùn rárá. Àwọn many videos tẹ́ ti fi sọ pé Sunday Igboho ló ṣe báyìí wọ́n ti gbé jáde. But nísìnyí ẹ sọ pé ẹ mọ̀ pé Sunday Igboho ṣe yàn kan. Ẹ jọ̀ọ́ ta ló máa ń sọ̀rọ̀ máa sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ̀. Dàpọ̀ onírọ́dọ̀ máa ń pọ̀ àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀. Àwọn tó bá sọ̀rọ̀ máa sọ pé àwọn ò sọ bẹ́ẹ̀ mọ̀ kí náà máa ń pè wọ́n. Onírọ́ àbí. Onírọ́ náà máa Òṣìṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ sọ ẹ pé mo ṣe ń tẹ ẹ fẹ́ dọ́bù bí ọ̀nà mẹ́rin pé yẹ triple abẹ́ fọ́pù abẹ́ fẹ́ ẹ ń pa ṣége rọ èmi dẹ̀ ní phobia fẹ́ tó bá parọ́ tí n bá parọ́ fún mi lẹ́ẹ̀kan báyìí kó sọ̀rọ̀ 50 49 and a half ni mi ní bílíìfù ń bẹ̀ ẹ sọ̀rọ̀ sà. For now àwọn tí wọ́n ṣe rally ò lọ́wọ́ kan máa ṣe rally tí wọ́n lọ ó ní bí àwa ṣe ń to nǹkan títí wa. Ètò ni. Ààrẹ ń jáde ààrẹ ń ṣe kankan láti ká bá gba ọ́dà lọ́dọ̀ ọ̀gá wa Ààrẹ Gani Adams. Godfatherism làwọn máa lò lọ tọ̀ ṣó ti kílí ẹ̀ ó ti yé mi báyìí. Godfatherism kọ èèyàn gbọ́dọ̀ ìlú gbọ́dọ̀ wà kó ní olórí tẹ́ bá gba ọ́dà lẹ́tẹ̀ẹ̀tẹ̀ tó máa jáde. Ààrẹ náà sọ pé tán bá ṣígun fáwọn làwọn àìṣe jáde. For how long, sir? Ìgbà wo la máa dúró dè? No, we just need to know. Ìgbà wo ni ká dúró dè tẹ́ máa gba order? Tọ́ bá pa ọmọ Yorùbá tán. Má ṣe. So mo fi àsìkò yìí mo fi rọ àwọn ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé. Ẹ jẹ́ ká máa farabalẹ̀ ká máa wádìí ọ̀rọ̀. Iṣu tó dẹ̀ ṣẹlẹ̀ láàrin ti Sunday Igboho àti ààrẹ. Tí a bá mọ̀ pé a ò bá lè parí ẹ̀ tí a ò bá lè wá nǹkan tá a máa ṣe sí ẹ má jẹ́ ká dákun. Ibi tí mò ń bọ̀ gangan nìyẹn. Òṣìṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ibi tí mo ti dúró dè yín gangan nìyẹn. Number 1 that time tẹ́ ṣe fídíò yìí issue wo ló wà láàrin olóyè Sunday Igboho àtààrẹ Gani Adams. Ṣé issue kankan wà láàrin wọn? Kò sí issue kankan ní àárín wọn. Then tẹ́ ṣe fídíò yìí kò sí issue kankan tó wà nílẹ̀. Ẹ̀yin lẹ wò pé ẹ̀ ń jà. Ẹ wá ní tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ téèyàn ò bá lè parí ẹ̀ kó má dákun. N tó di yam pepper skata iṣu atayanyan tí àwọn èèyàn wá fi lọ ń gbé fídíò jáde. Òṣìṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin àtàwọn ẹ̀mẹ̀wá yín lẹ fà. Yorùbá wù ìgbà tọ́rọ̀ yìí ń gbọ́bọ̀ díẹ̀díẹ̀ mo ń bọ́ abẹ́yẹn èèyàn máa wo fídíò mi ni mo ń bọ́ta several times. Mo ń bọ́ta wípé ẹ jọ̀ọ́ ẹ má yẹ kó rí báyìí ẹ má yẹ kó lọ báyìí ṣùgbọ́n ẹ mú Sunday Igboho dání. Àwọn ọmọ tí wọn ò rí oúnjẹ jẹ tẹ́bí ń pa ẹ ń kó gbogbo wọn síta wọn wá ń sọ̀rọ̀ oníkálukú ń bẹ Ṣadé olójú òwìwí ó ti dákẹ́ lórí ọ̀rọ̀ mi wèrè ni ẹ́ tún bọ́ta tó bá bọ́ta kò ní dá fún ẹ ṣé ó páyé ń tàn ẹ ni ìgbà tó bú Yorùbá tó ń bú mi gbà yẹn mo rí fídíò ẹ o mo rí kinní kan bí 30,000 àbí ṣé 10,000 àbí how many thousand ló ní táwọn ọmọ OPC ń kọ́mẹ́ǹtì Yorùbá wù yẹn èmi mọ̀ pé wọ́n ń tàn ẹ ni láti jọ́wọ́ sí i orí pé àwọn tó wá jíǹjẹ ń gbà yẹn wọ́n ti sá lọ àbí wọ́n ti sá lọ àmọ́ Yorùbá nation àwa tá lẹ́yìn olóyè Sunday Igboho àwa dúró tán ni a dúró tira wa ní a ṣe ní gbẹ̀kẹ́ tó máa ń fọwọ́ ti lé ó ti padà sórí 3 washing yẹn
bẹ́ẹ̀ ló ṣe máa rí ilé tó bá fi tọ́mọ èrì ló máa wó alábòsí òkín lẹ́ni ìwọ obìnrin 2 years ago ìwọ ní hatred o kódà Sunday Igboho I posted your video ibi tó ti ń lé pé wàá pa ọ̀tá ẹ̀ ni àbúrò ní ṣe Sunday Igboho àmọ̀mọ́ ń post àwọn fídíò yẹn ni gbogbo náà kọ́ lówó torí tẹ́ni tí mo bá ṣe lè pẹ́kẹ́ Ṣadé àgbéjáde bá ṣe gbélé jáde a máa gbé tiẹ̀ náà jáde Barrister ti kọrin ó ní ìjà tá ò bá lè parí kò jẹ́ ká fi kúnjà òun rárá o ọ̀rọ̀ rẹ̀ mú Ọmọládé Oṣù ni mo rántí òbe o pé ìjà tá bá lè parí kò jẹ́ kí a fi kún ìjà yẹn rárá ọ̀rọ̀ rẹ̀ mú Ọládé Oṣù ni mo rántí Ebenezer Obey ẹ wá ń dákun oyan fún wọ́n máa náà gan ni o Yorùbá wí don price market ìwọ lè ta market fẹ́mi who born you ta ni ẹ́ you go cry Ṣadé you go cry you go tire no evidence kò sẹ́ni tó máa wò ẹ́ kò sí èèyàn kan báyìí tó máa wò ẹ́ wàá kàn máa ké náà ni wàá máa sunkún náà ni ó ti rí gbogbo platform sí wọn níjẹ́ kan ní play video ẹ̀ ní play voice ẹ̀ nípò video ẹ̀ ẹni tí tó bá wù kó lọ ṣe a máa download ẹ̀ a máa fi sí private a download ẹ̀ a gbé sórí YouTube wa private ló máa wà anybody ò ní rí tó bá dọjọ́ iwájú táwọn ọlọ́pàá bá nídìí ẹ̀ a gbé jáde àbúrò oníṣọmọdé yẹmọ kò ní ṣe èmi kò ní ṣe gbogbo àwọn olólùfẹ́ mi pátá àti gbogbo ọmọ Yorùbá àtàtà ìjà tẹ́ẹ̀lì parí ẹ bẹ̀rẹ̀ sí ní threatening ẹ palágbájá ni o mú ìyá Sunday Igboho sọ́wọ́ o bẹ̀rẹ̀ sí ní ibu ṣé ìyá ẹjì mi lẹ́ni tí wà tí ẹ bá jẹgbẹ́ wọ́n náà lọ síbi tí ìyá ẹ wà sẹ́ẹ̀tì ni ò ní respect àmọ́ respect wo ló fẹ́ ni wọ́n torí ẹ̀ ti yí so ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ ẹni tó gbádùn tẹ́lẹ̀ mo fẹ́ máa fún ẹ lésì but mo give up lórí ọ̀rọ̀ ẹ when you say Sunday Igboho ọmọ Fúlàní ni mo rò pé wéréré o kò sọ̀rọ̀ tí wọ́n lè sọ àti rẹ gẹ́gẹ́ bí wèrè nobody tó máa dá ẹ lóhùn Yorùbá wuyì ṣé ọmọbìnrin ló pè mí àbọ̀ ọmọ bẹ́ńdẹ́ eléri ibú somebody bí ọmọ bẹ́ńdẹ́ ló pè mí àbọ̀ ọmọbìnrin mo ti pé wèrè ni ẹ please if you have not download tap send ẹ lọ bá wa download tap send TAP ẹ lo promo code mi ní first transaction yín Abiola TTS ABIOLA TTS ní àkọ́kọ́ ẹ bá kọ́kọ́ ju owó sí Naija báyìí ìbá ṣe pound ìbá ṣe dollar ìbá ṣe euro ẹ gba $10 ní ọ̀fẹ́ lẹ́yìn yẹn tí wọ́n fẹ́ kó jí máa fresh kó máa jọ̀lọ̀ kó má dàbí ojú olójú òwìwí o lẹ́yìn ẹ kàn sí PR Organic ẹ máa dán ni ẹ máa shine lórí +234 81 561 585 50 +234 81 561 585 50 PR Organic Naija náà wà bẹ́ẹ̀ she deliver worldwide cream lẹ́fẹ́ ni ọṣẹ ni ṣálì ni everything gbogbo sport ojú yín báyìí ó máa wipe away ni ìjà máa gbọ́rọ̀ lẹ́nu Àṣẹ Ọ̀rọ̀ Kakanfò ṣẹ́pẹ́ ìdẹ́dá gbogbo ẹ̀rú sìn ẹ̀yin ni mo dàrú mọ̀nàfìkì ní yín o pẹ̀lú àwọn kéékèèké tẹ́ lọ kó jáde yẹn mo rí gẹ́gẹ́ bí àgbàlagbà mo ṣe ṣó mi ò bú yín mi ò bóyá ẹ̀dàgbà àbí cream ló ṣojú yín bẹ́ẹ̀ o èmi ò bú yín ẹ fò bọ́ta ìrèwé àrùn yín akálòlò yẹn akálòlò wá jẹ́ ebú ẹ̀ wá gbà mí I am the one and only akálòlò of Yorùbá land adáwọn ilẹ̀ Yorùbá mọ́jọmọ lọ olóyè tí ò pé méjì self appraise yìí pọ̀ Chief Mrs. Jagun pèké lẹ́nu mọ́ of Yorùbá land oyè olóyè rẹpẹtẹ mi ò bú yín akálòlò yẹn like you just call me Yorùbáwùyí and you think kí ni màá fi nípa ẹ̀ you call me akálòlò dẹ́pọ̀ akálòlò dẹ̀ ni mí so what do you expect I just dey laugh o ọlọ when somebody call me akálòlò ó mọ wá funny sí mi pé ṣé when you call me akálòlò in a normal ground you call me Yorùbáwùyí akálòlò I will laugh even my fans some post comment section the one and only akálòlò of Yorùbá land then I go laugh but when èmi àti ẹbá ní issue tó bá ní ọmọ Yorùbáwùyí akálòlò yẹn I go look say this one don dey mad àbí ṣe
ṣé èbú wa ni ẹ wá nǹkan mi tẹ́ máa fi bú mi ó dà pé ẹ ti rí mi lójú tẹ́ bá rí mi lójú ẹ mọ̀ pé èbú pọ̀ lára mi tẹ́ máa fi bú mi ẹ rí mi dáadáa àfààní lè ṣeré èbú mi mo fà mo sọ̀rọ̀. ààrẹ ò lè bá Chief Sunday Igboho jà. Chief Sunday Igboho náà bá rẹ̀ jà. láti ìgbà tí ẹ ti ń gbọ́ statement ààrẹ even as at the time tí Chief Sunday Igboho tí wọ́n ṣe birthday tí ààrẹ ṣe birthday Chief Sunday Igboho sì kí ààrẹ fún birthday kó dẹ̀ ní nǹkan tó sọ nípa wọn nígbà táwọn olórí burúkú yìí tí wọ́n tún kóra wọn dé. kò tó lọ́dọ̀ àwọn olórí burúkú tó ń kóra wọn dé àṣà àtìgbà tí ààrẹ ṣe birthday Chief Sunday Igboho sì pe ààrẹ tí wọ́n kí ààrẹ Chief Sunday Igboho tún bọ́ta ó tún ṣe fídíò tó tún sọ̀rọ̀ nípa ààrẹ ṣé ká sọ pé àlọ́ ọ̀ràn kà ni àlọ́ ọ̀ràn ìkà ṣé ká sọ bẹ́ẹ̀ èyí tẹ́ wò mí ní comment section alpha ṣálọ́ ọ̀ràn kà ní ká pé ni àbí kí ni wọ́n fẹ́ fún ara yín lè fẹnu yín sọ o Chief Dauda ìgbàláyé àbásìkò láyé lórúkọ yín so gbogbo tí Sunday Igboho ṣe yẹn náà yet kò tẹ́ yín lọ́rùn kí ni tẹ́ fẹ́ kí ló ń bí yín nínú Yorùbáwùyí dọ́là ìfẹ́ ayé Yorùbá èmi ò rẹ́dí àti bẹ́ẹ̀ níbodì jàsẹ́ ṣùgbọ́n tí èèyàn bá lọ máa tẹ ojú Sunday Igboho mọ́lẹ̀ pẹ̀lú gbogbo ohun tó ṣe fún wa ní ilẹ̀ Yorùbá yìí tó fi gbogbo ohun tó nílẹ̀ láti dìde fún wa a máa má ṣojú onítàn àní tẹ̀mọ́lẹ̀ nìkan a máa má ṣe gba ọmọ yìí tẹ̀ ń kó jáde tó ń ṣe kinní kan tó ń flọ́ǹtì yóò wá ń bẹ̀ mọ́ àwọn obìnrin yín náà wọn ò bí wọn kú Ọlọ́run wọn ò bí wọn kú Ọlọ́run èmi ò kàn fẹ́ Yorùbá sí Yorùbá ni gbọ́n tó ń wọ àwọn small boys tó ń bọ́ta tó ń ṣe fídíò nínú mọ́tò ó wà ń bẹ̀ 100 àwọn wọn bí wọn rí ṣé wọ́n ń bẹ ni Ajé Ògún bí wọn rí ṣùgbọ́n Yorùbá sí Yorùbá báwo lè ṣe máa sọ Yorùbá tó Yorùbá wọ́n ń jà Yorùbá tó Yorùbá ń para wọn wèrè tán ṣe nígbà OPC tó OPC ẹ̀ náà lẹ́fẹ̀ẹ́ nára yín sọ pé para yín tẹ́ fún fídíò wà nílẹ̀ o Ògún gbọ́ fún fídíò ló wà lọ́wọ́ mi ẹ ṣe ròyìn mọ́ ẹ ṣàyàn látojú oorun tó pààyàn látojú oorun tó tójú oorun lójú ikú OPC tó OPC ṣọmọ Fúlàní ní OPC ni ṣọmọ Haúsá ló OPC ni ṣọmọ Ìgbò ni. ẹ̀sán tí Chief Sunday Igboho tí wọ́n ṣe bẹ́ẹ̀ di tí ààrẹ ṣe bẹ́ẹ̀ di. ẹni sùúrù OPC tó OPC Yorùbá tó Yorùbá bẹ̀rẹ̀ sí ń ṣàrà wọn ẹ ròyìn o gbọ́dọ̀ wà lọ́wọ́ mi táwọn fáǹsì mi bá fẹ́ gbọ́ máa kọ sí comment section máa mú wa fún wọn máa gé fún wọn ni a lè fi ó lọ́ǹgì gan a lè fi ṣe part 1 2 3 àwọn ọ̀dẹ̀ máa gbọ́ everything. I don't know how you will feel watching this video tó proof gbogbo ayé pé ìyá oníyà ìyá ìmọ̀dí ìjà oníjà yípe tó pẹ̀yìn àtàwọn OPC àti OPC ẹgbẹ́ yín ń jà àwọn àárín wọn nílé Sunday Igboho ló wá mú yín mú Sunday dání ẹ tí ẹ wújọ tí máa yìí fi gbogbo nǹkan tó ní kalẹ̀ tó dìde fún Yorùbá so ó kí ààrẹ so ẹ mọ̀ pé ó kí ààrẹ this video is over 2 years so internet never forget ẹ mọ̀ pé ó sọ̀rọ̀ sáàrẹ ó kí ààrẹ ó tún sọ̀rọ̀ nípa ààrẹ yet àwọn ọmọ tí yín bọ́ta wọn ń bù pé ibu yín ò so náà ìgbàgbé yín ò wọ̀ ó ìgbàgbé yín ò wọ̀ á lọ síbòmíràn níbi tí wọ́n ń fẹ́ wá fẹ́ bùkátà wa ẹ sọ̀rọ̀. Chief Sunday Igboho sì kí ààrẹ fún bẹ́ẹ̀ dé kó dẹ̀ ní nǹkan tó sọ nípa wọn. nígbà táwọn olórí burúkú yìí tí wọ́n tún kóra wọn dé àwọn náà ni wọ́n fẹ́ dá wà lálẹ́. ṣó ti yé yìí àwọn OPC. èmi fún alára mi mo tún wá ń fi àsìkò yìí. àwọn OPC sí OPC. Sunday Igboho gbogbo ara iṣẹ́ takuntakun tó ń ṣe. what. nípa ilẹ̀ Yorùbá nípa Oòduà nation. kí wọ́n jìnnà sí àwọn ọ̀dàlẹ̀ ènìyàn. gbogbo àwọn tí wọ́n kó sòdí yìí wọ́n máa dà wọ́n gbẹ̀yìn ni o wọ́n ti gbowó o wọ́n ti kówó síta
àwọn olóṣèlú ti kówó síta wọ́n ti ń pín owó fún wọn wọ́n ti ń gba owó láti frustrate effort wa so mo wá fi àsìkò yìí mo fi ràn àwa tí a mọ̀ dé ọ̀rọ̀ because social media ń sìn ó ti di tọrọ kọ́bọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ dí ọ̀rọ̀ ìdí ọ̀rọ̀ lẹ rí yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ dí ọ̀rọ̀ ìdí ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn. Wípé àwọn kan according to him wọ́n ti gba owó lọ́wọ́ olóṣèlú. Even in the full video ẹ dárúkọ Tinubu ńbẹ̀. Even in the full video ẹ kọ àwọn papers jáde. Ṣèbá Gani Adams fẹ́nu sọ ni ẹ̀yin kó paper evidence jáde. Ta dẹ̀ ní tèmi ní lọ́wọ́ mi bẹ́ẹ̀ lómi ní lọ́wọ́. Pé tí wọ́n kọ pé kán lọ pa Ọ̀túnba Gani Adams nígbà yẹn kò tí ì di Ààrẹ Ọ̀nà Kakanfò. According to you. So wàhálà yìí ti wà láàrin ẹ̀yin OPC for years. Because Ààrẹ Ọ̀nà Kakanfò ti celebrate 6 years. Ẹni wọ́n kọ lọ sí ọ́fíìsì Tinubu. Gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò sọ yẹn, ẹ̀yin ṣe live video ẹ̀, tẹ́lẹ̀ kó pépà yẹn jáde. I have the video with me. Kì í ṣe mi nìkan ni mo ní lọ́wọ́, àìmọye èèyàn ló ní lọ́wọ́. And who is that Tinubu? Ṣé kì í ṣe ọmọ Yorùbá ni? Ṣé Tinubu ṣe ọmọ Yorùbá? Ẹni tó bá ṣẹ̀ nílẹ̀ Yorùbá, ẹ bring wọn to book. Tó bá pẹ́ lóòótọ́ ni wọ́n ní kó lọ pa Ààrẹ Ọ̀nà Kakanfò, èmi ò ní báyìí, èmi ò dẹ̀ ní fọwọ́ sí. Tí Tinubu dẹ̀ ọ̀dẹ̀ pẹ̀lú ọ́fíìsì Tinubu, okay, bring them out. Because eléyìí náà sì wọ́n sì lè lo against Tinubu admission lọ́jọ́ iwájú. Yorùbáwùyí lórúkọ tèmi o. Yorùbáwùyí ni mò ń jẹ́. Ilẹ̀ Yorùbá kò ní ti orí mi èmi Yorùbáwùyí bàjẹ́. Ilẹ̀ Yorùbá kò ní ti ọwọ́ mi bàjẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá á ti ẹnu mi jáde, á ti gbogbo ara mi jáde. Màá jà fún òmìnira ilẹ̀ Yorùbá. Màá dẹ̀ succeed àti gbogbo ọmọ Yorùbá pátá tó jẹ́ ọmọ Yorùbá olótìtọ́ àtòdodo tó dúró lórí ìṣọ̀kan ilẹ̀ Yorùbá. Iṣẹ́ wa fúnlẹ̀ wa, forílẹ̀ ibi wa, kágbéga, kágbéga, kágbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù lábọ́ mọ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ó ní ẹ jẹ́ ká máa lépa, torí pé ìtẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Yorùbá dìde, ká bọ́ sípò ẹ̀tọ́ wa, nítorí pé àwa ní ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Àwa ní ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ pátá. Àwa tún ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá everybody ń wò káàkiri àgbáyé. First obìnrin tó máa drive car láti London wọ Nàìjíríà pẹ̀lú mi ó dé lánàá. First black àbí first kìíní kan tó drive car obìnrin Ìyá Fẹlá Kútì ni. First kìíní kan first doctor láti ṣe surgery fún oyún inú bí a tó fẹ́ 2 weeks Yorùbá ni. Best student in mathematics in the whole world ọmọ 15 years pẹ̀lú mi lórúkọ tiẹ̀ náà ọmọ Yorùbá ni. Ilẹ̀ Yorùbá náà tó kọ́kọ́ ṣe káà tẹ́nìyẹn kọ tiẹ̀ dà sí lára. Barrister fi kọrin tó ó yẹ nìyẹn ṣe mọ́tò káà tó dẹ̀ rìn ó dẹ̀ kọ tiẹ̀ dà sí lára. Ṣùgbọ́n wọ́n tẹ Yorùbá rì, wọ́n tẹ ògo Yorùbá rì, kọ́ lọ́ máa tẹ ògo wa rì. Elédùmarè àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá kan gbé ògo wa sókè. Ẹ̀yin wá mú wàhálà ẹ wá mú dání báyìí. Èmi ò fẹ́ bú yín o. Ọlọ́run mọ̀ pé mi fẹ́ bú yín. Mi ì dẹ̀ ní bú yín. Ṣùgbọ́n gbogbo wa ló jọ máa jà. Ọlọ́run bá mi share video.
If you are seeing me for the first time, Yorubawuyi lórúkọ mi. Wetin you gain if you no subscribe to my YouTube channel? Tẹ subscribe button yín, kẹ́ tẹ notification bell yín kalẹ̀. Tó bá ṣe ń lọ máa mú wá. And then tẹ follow me tẹ́lẹ̀, tẹ subscribe button yẹn jẹ́ tẹ̀. If you are seeing me for the first time, I'm the one and only Akalolu of Yoruba Nation. Adáwọn ilẹ̀ Yorùbá mọ́jọ ọmọ Ọ̀yọ́ lóye tí ò pé méjì abẹ ní ọmọ òṣè pààrọ̀. Tó máa pààrọ̀ àbínú máa déwájú federal government o. Wá tún wá débẹ̀ tó bá tún wá sign ẹ̀ wá déwájú Elédùmarè. Elédùmarè bá fọwọ́ sí, which I know Baba God. Èèyàn kí n rí lójú lásán o, àkọ́kọ́ kú bí 99 times wá lọ rí bàbá. Iṣẹ́ owó Elédùmarè lèmi ẹyin jú ẹ̀ ní mi kò nígbà kó fi gígùn mi. See you on my next show. Àṣírí tú o.